back Gebu Agbala Gabriel, sorry. Torí ìyá dáadáa l'Agbala Daniel. Ìyá àti grandma Agbala Gabriel lọ́dẹ̀ máa jẹ́ age mate. Mi rò bóyá wọ́n mọ bí tí wọ́n pè ní Agbala Gabriel, mi mọ̀ bóyá wọ́n mọ bí tó wá ṣá. Torí èmi ti wà Ìbàdàn yìí for the past 37 years. But torí pé wọ́n wà ní social media àtàwọn live tí Agbala Gabriel touch positively. So àwọn yẹn náà máa recruit àwọn èèyàn láti fi back wọn up. Amebo tẹ́ bá dé Ìwó road. Ìdàkẹ́ ọ̀dọ̀ Agbala Gabriel kò jìnnà sí ọ̀dọ̀ bàbá Táíwò Òjó. Ọ̀dọ̀ bàbá Táíwò Òjó súnmọ́ Ìkòyí, ó súnmọ́ Ìkirè. Mind you, ọ̀dọ̀ bàbá Táíwò Òjó kì í ṣe inú o. Iwájú títì express ló wà, ṣùgbọ́n ibẹ̀ yẹn kàn tóbi wọnú ni. Ìyẹn kan dúró bẹ́ẹ̀ o. Ọ̀dọ̀ bàbá Táíwò Òjó kì í ṣerú bí Gabriel ṣe rí lọ ṣe rí o. Ẹ wá jẹ́ kí wá fún yín analysis bọ́dọ̀ Gabriel ṣe rí. Ṣé rí tẹ́ bá sọ̀kalẹ̀ ní junction bí tí Gabriel wà, ẹ lè mọ̀ pé irú nǹkan báyẹn wà nínú. Ṣé rí bí tí Gabriel lọ yẹn, Amebo mo fẹ́ Ọlọ́run bá ṣe lẹ́rìí tí wọ́n bá ń pa èèyàn tí wọ́n rí èèyàn mọ́lẹ̀ every day kò sẹ́ni tó lè mú. It's just like man tó ní hotel ní Ifẹ̀ yìí kí màá yẹn wá lọ nírú companies bẹ́ẹ̀ tó bá ń rí èèyàn mẹ́wàá mọ́lẹ̀ lójoojúmọ́ ẹ lè ever mọ̀. Níbi tí Gabriel wà ẹ lọ pay visit sí gbogbo fídíò tí Gabriel ti máa ń ṣe nígbà tó náà ń kọ́lé fáwọn èèyàn tó máa ní ẹ̀wọ̀ ilére kò sí ilé kankan Amebo kò sí ilé kankan níbẹ̀ èmi lè bá yín sọ ṣe rí ilé tó fi wọ́n yìí pé ilére òun làwọn ilé tó build bóyá bí ìgbà tó tí church yẹn wà bẹ́ẹ̀ torí ìgbà tí wọ́n bẹ̀rẹ̀ bẹ̀ yẹn Amebo wọn ò kọ́ ibẹ̀ yẹn kò kọ́ church gan ẹ mọ̀ kí wọ́n rí igi sílẹ̀ lọ́nà mẹ́rin kí wọ́n wá cover pẹ̀lú pan ìgbà tó di wípé ó ní fame tí ó ní fame then kí tún burst brain yín ibẹ̀ yẹn kọ́ ni Agbala Gabriel wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ o kó tó di pé ìyá courtroom ìyá alájẹ courtroom tó fi gbé síta fáyé tó wá ta irọ́ fún wa ìyá alájẹ ló wá ta Gabriel fún wa ṣé ẹ rí chọ́ọ̀chì tí Agbala Gabriel ti ń bá màmá ẹ̀ ṣiṣẹ́ ó ń bá màmá ẹ̀ ṣiṣẹ́ ni ìgbà tí fíìmù yẹn jáde ni màmá ló gba kinní yẹn lọ́wọ́ màmá kì í ṣe ibẹ̀ yẹn ni chọ́ọ̀chì màmá yẹn wà chọ́ọ̀chì yẹn ò fẹ́ yàtọ̀ sí kérúbù bí nǹkan mi lè pè láláṣọra mi lè pè kérúbù ṣó ti yẹ yìí nìsín ìgbà tó di wípé ó ti ní fíìmù yẹn ìyá àbẹjọ ọmọláyé le ló fi ṣíde bẹ̀ yẹn tó fi move lọ síbẹ̀ yẹn ìgbà tó bá dípa àwọn èèyàn tọ̀nà fún ìyá àbẹjọ ọmọláyé le bó ṣe kúkú wò pé kóun build site yẹn nìyẹn torí gbogbo àwọn gbẹ́kẹ̀yìde Ọbanla tó ń sọ bẹ́ẹ̀ jọ fọ́tò Ọbanla gọ́gọ́ mo fẹ́ kẹ́ bá mi lò torí ẹ̀ mo ṣe sọ̀rọ̀ Amebo ẹ̀ nípa sàn ayé ẹ̀ ní sìnkú ọmọ ìtorí ẹ̀ gangan mo ṣe sọ̀rọ̀ ìyá àbẹjọ ọmọláyé le lòun fi wá wá tí wọ́n fi lè tọ̀nà fún ìyá àbẹjọ ọmọláyé le báyìí ló ṣe gbé sún èbèbè wá bó ṣe ó sọ fún ó fẹ́ báǹtì rámọ́tà náà ó fẹ́ bá wọn bíìdì báǹtì rámọ́tà ò láṣìírí ẹnu ẹ̀dẹ́ mú òun kò ṣe báǹtì yẹn kọ́ ilé tó wà ní Ìkòròdú ló ṣe jẹ owó yẹn ẹ lọ wò kó báǹtì yẹn kọ́ ilé yẹn dì sí ó dẹ̀ gba donation fáǹtì yẹn kó báǹtì yẹn kọ́ lé yẹn o ṣó ti yẹ yín ó wá ń bíìdì bẹ̀ yẹn tẹ́ bá lọ wo fídíò tó ṣe lórí ilé Muyideen it's just ó dàbí kẹsàn yí pé ó sọ̀kalẹ̀ lórí bridge bí yóò ń bọ̀ láti Ìbàdàn ó wá fẹ́ lọ́wọ́ mọ́tò níbi ó wá fẹ́ cross sísàlẹ̀ under the bridge ní Berger like tó bá wà ní church wa máa wọlé Muyideen báyìí gbogbo ilé yẹn sọ̀ráǹdì ni ó fi build ibẹ̀ yẹn ni nígbà kan wọ́n máa ń gbé mọ́tò sí junction tó máa gbé àwọn èèyàn wá sí inú ilé bá mo ṣe fẹ́ sọ like tẹ́ bá sọ̀kalẹ̀ ní junction pé bus stop Olúwa wà ibi Àgbàlá tẹ́ bá sọ̀kalẹ̀ báyìí ẹ ṣẹ̀ṣẹ̀ máa bẹ̀rẹ̀ journey wọnú ni ó build ibẹ̀ yẹn nígbà tó di pé ìyá àbẹjọ ọmọláyé létí wa tẹ́ bá lọ tútù wò kò sí nǹkan tó ń jẹ́ iná níbẹ̀ mo tún sọ tẹ́ bá lọ tútù wò ṣẹ́rí gọ́ọ̀mẹ̀ntì tó bá ṣiṣẹ́ lẹ́yìn Ṣèyí Mákindé tó bá máa tún lo 8 years kò lè rántí ibẹ̀ yẹn for now kò lè rántí ibi ibẹ̀ yẹn for now níbi tí ibẹ̀ yẹn wọlé dé ìgbà tí alájẹ courtroom wá fún ní fèmí yẹn tó wá fi ìyá àbẹjọ ọmọláyé le tó fi tajà lórí kínní tó dẹ̀ jẹ lọ ọmọ yẹn sáré lo brain ó lo brain yẹn Ọlọ́run dẹ̀ fún ṣe ṣó ti yẹ yín òun ni wọ́n fi wá move church màmá yẹn ibẹ̀ yẹn kọ́ ní Agbala Gabriel
màmá tó ní ṣọ́ọ̀ṣì wà láyé grandma ẹ̀ ni bọ̀ ìgbà tí Fẹ́mi yẹn ti dé kí ló tún kù ó gba ara màmá yẹn dìde ni ẹ bá mi bi léèrè kí ìyá Elizabeth Obanla kó béèrè pé theology school wo ló lọ abẹ́ẹ̀bọ ni Gabriel ti sáàfù tó ti lọ kọ́ṣẹ́ ipé yàn ń ṣe pastor ebo ń lùlù ni ọmọ ń lùlù kiri fún wọn lówó ni láti ilẹ̀ ló ti ní ìgbéraga ìyẹn kan ibẹ̀ yẹn kọ́ ni mò ń lọ torí nǹkan ìwọ̀nba ni kíyàn tẹjúmọ́ nǹkan tó bá ṣẹ̀ṣẹ̀ ju èèyàn so nígbà tí Muyideen débẹ̀ Amebo Muyideen kan ló lọ ra chájà fún rẹ̀ o owó dẹ̀ kábi lára ṣá ṣebí tí wọ́n bá fẹ́ set èèyàn up business ẹni yẹn ló máa gbé owó fún tó máa lọ sọ́jà wọ́n ní Muyideen ò gbọ́n wọ́n ní ó ti pẹ́ kinní kan máa fowó gbóni àwọn lọ ra chájà tó lọ ra desktop tó bá fi sí shop tẹ́ bá rántí pé àwọn kan complain nípa Muyideen pé chájà tí Muyideen ń tà táwọn bá lò ọ̀sẹ̀ kó ti bàjẹ́ ara àwọn chọ́ọ̀chì ni àwọn kan complain pé wọ́n ta chájà ní 15 Muyideen ta ó yarí sí 3000 Muyideen kàn gbé price ilẹ̀ chájà ni òun kọ́ ló lọ ra ọjà ṣẹ́ni tí ẹ̀ jẹ́ kó lọ ra ọjà fún rẹ̀ báwo ló ṣe fẹ́ mọ̀ bó ṣe fẹ́ tà ìyẹn kan tún dúró báyẹn ilé Gabriel ló ní gbogbo ilé gbogbo nǹkan tó wà lórí ilẹ̀ yẹn Gabriel ló ní nígbà tí Gabriel débẹ̀ làwọn kọ̀ọ̀kan tó wà lálẹ́ síbẹ̀ wáyé ṣe fẹ́ máa build ibẹ̀ yẹn tó dípà mìíràn ti ń wọ̀ tí òjò bá rọ̀ wọ́n bí ìyàlá yẹ anybody dá kó wọ ibẹ̀ yẹn lọ kò sọ́kadà tó máa tẹ́lí sí ọ̀nà yẹn tó bá wọ mọ́tò láti Ìwó road wọ́n á gbé ẹ ní 800 tàbí 1000 ní junction yẹn èló gangan ló ń gbé Ifẹ̀ èló ló ń gbé Ìkirè tó bá wá sọ ní ibẹ̀ yẹn ọ̀kadà tó máa gbé ẹ wọlé ìrìn àjò tí wàá wá rìn láti junction tó ti sọ yẹn pẹ̀lú ọ̀kadà ó ju ìrìn àjò Ìwó road síbẹ̀ yẹn lọ ó lè wà níbẹ̀ yẹn 3 years kọ́ má mọ̀ pé wà ń bẹ̀ mo ṣẹ̀ṣẹ̀ lè sọ wípé bóyá ńgbà tí Gabriel tí ó ní controversies lórí social media tẹnu kù ní gọ́ọ̀mẹ̀ntì tó yẹ̀ṣẹ̀ lè wá build ibẹ̀ yẹn ní ìsìn gọ́ọ̀mẹ̀ntì ò lè ronú pa ibẹ̀ yẹn the next 10 years mi ní pa irọ́ fún yín àwọn tó lè ronú pa yẹn làwọn tó ń ṣe sìgá tó ṣe kinní kan tàbí àwọn tó ń gbéyàn pa tí bandit bá wà ńbẹ̀ yẹn lè mọ̀ kò yàtọ̀ sí bí bandit ṣe máa ń wọ́ọ̀kì àwọn èèyàn tẹ́ bá yẹn pẹ́ fẹ́fẹsẹ̀ rìn ní Amebo láàrin 1.5 hours ẹ ṣì wà lórí ìrìn kẹ́ tó jáde sí junction kẹ́ tó yẹ ṣe jáde sí express tẹ́ ti máa wọ mọ́tò bí tẹ́ lọ tó bá fẹ́ pààyàn wá pààyàn ìyẹn kan tí wá dúró bẹ́ẹ̀ Ọbanla wá dáhùn pé ọlọ́mọ ẹ̀ kó òun ti bì kan bọ́ sí Ọbanla ṣe rí mi lè blame yín ná àsọ̀rọ̀ sọ́bó tó bẹ́ẹ̀ bá lọ wájú iyọ̀ gbọ́dọ̀ stay lórí ọ̀rọ̀ yín ṣe mọ̀ pé kò sẹ́ni tó wà tí kò kì í níbi tó kú síbi tẹ́yìn kú sí nìyẹn alábòsí nìyẹn parí olódó tó ń sọ̀rọ̀ ọmọ parí olódó ń ṣe ẹgbẹ́ Agbala Gabriel bọ́ torí pé wọ́n ra mọ́tò fún tó bá jẹ́ pé military expert kí n back up ṣé ẹni tó ṣe fún mi kọ́ ni mo máa sọ nípa ẹni parí olódó máa back ẹni tó ra mọ́tò fún tó bá tún lè ṣe ó máa back ẹ̀ up náà bàbá òtò ló máa back ẹ̀ up náà bó ṣe burú sí náà ó ní àwọn tó lọ rán sí ó ṣe fún wọn ṣùgbọ́n àwọn tí ò jíṣẹ́ fún ló pọ̀ jù àwọn tí kò jíṣẹ́ fún rárá torí pé tí ìyá àbẹjọ máa ráyè lé cast ni àwọn tó bá ní fèmí yẹn ó máa ń fẹ́ ṣe lítù torí mọ̀ pé àwọn èèyàn máa tètè gẹ́ẹ̀tù náà bá àwọn tí wọ́n ní fèmí ìyá ń jẹ wọ́n lọ́dọ̀ ẹ̀ wọ́n kàn fi wọ́n gbogbo ni ẹ gbàgbé bó ṣe ṣẹlẹ̀ ẹ gbàgbé bó ṣe ń tàwọn fún yín so ká tó máa sọ̀rọ̀ ẹ jẹ́ ká máa tọrọ dáríjì ẹ̀ṣẹ̀ inú igbó tó yẹ pé tí woman yẹn bá kú síbẹ̀ mọ́tò tí ó lọ gbókù ìyá yẹn á múra òun gangan jẹnẹrétọ̀ ló ń lò kó tó ní pé Saheed Òṣùpá ra stand by jẹ fún kí ló mú yín tẹkọ̀ máa ń dájọ́ náà ẹkọ̀ máa fi social media dá ẹjọ́ ó ti fi nǹkan tó ń ṣe yẹn ó ti fi ní fans labroad so kọ́ náà pààyàn bá àwọn kan wà wọ́n máa kú fún wọn ní believe torí pé kí nìkan tó bá sọ fún wọn ni bàbá Táíwò Òjó tí wọ́n sáré lọ ń gbàdúrà fún bàbá AK-47 tó sáré lọ ń gbàdúrà fún kọ́ lọ ń dáríjì wá tó bá sọ ìránṣẹ́ Ọlọ́run náà ni wọ́n nà kí ló tí wọ́n pé Muyideen kí wọ́n bí pé kí ló ṣẹlẹ̀ ṣé bí wọ́n fojú rí lórí social media bí wọ́n ṣe nọmọ ẹ̀ àkọ́kọ́ tó máa nọmọ ẹ̀ kọ́ nìyẹn náà kì í ṣọdún 10 sí 12 ló wà láàrin Muyideen àti Agbala Gabriel ẹ̀dẹ̀ pé níránṣẹ́ Ọlọ́run wọ́n fẹ́ ṣe físà fún yàn ọdún 10 kọ́ ló wà láàrin òun àti Muyideen o kì í ṣe 11 years o wọ́n fẹ́ ṣe físà fún yàn ó ní kó má ṣe fún ta ló máa fọ tọ́ílẹ̀tì òun ṣé yàn lọ nìyẹn
ẹ dẹ̀ ti mọ̀ pé ó ti bá mind àwọn èèyàn to the extent débi wípé nǹkan tó bá sọ àwọn kan máa kú síbẹ̀. Ẹ jẹ́ ká wò from this aspect. Níbi tí ó wà yẹn ibi tẹ́ṣù ṣe ń ba nǹkan jẹ́ tó àwọn kan sì máa kú fẹ́ṣù kò sí nǹkan tẹ́ṣù lè ṣe. So why are we all deceiving ourselves ní on the name of pé ṣe bí ó ṣàṣìyẹ ṣé kò ní jẹ́ ń bẹ̀ ni ó ṣe ìkà jù dáadáa lọ nǹkan tá à ń sọ nìyẹn ó ba nǹkan jẹ́ jù dáadáa lọ. Àwọn tó ti bá sùn tí ò fún lówó ẹ̀yin yìí sọ ní kankan nípẹ̀ ṣé wọn bá wa sùn ni nígbà táwa ń tọ́jú ọmọ àwa náà ṣáà náà ọmọ tó jẹ́ single mother ni wá ojú wa rí náà ìyẹn wá mí ìpọ́lẹ̀ ni wá ṣé ó yẹ kó máa bá rú ẹ̀ lọ́bù ẹ̀ ẹ jẹ́ ká máa tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ oníkálukú ló ní opinion ẹ̀ láti pour out but kì í ṣe bírú títì yẹn ìyẹn kọ́ dúró bẹ́ẹ̀. àmọ́ ẹ̀bọ ẹ̀jọ̀ nítorí ọlọ́run ẹ bá mi post ilé mi torí tọlọ́run ará UK ni mo fẹ́ bá sọ̀rọ̀ aláṣọ UK tó náwọn ọmọ ẹrú tó pọ̀ lẹ́yìn mo fẹ́ béèrè question kan kí ni Farida ìyàwó ẹnjìnì alágbo kí ló ṣe fún ó mú woman yẹn sí ọwọ́ woman yẹn fẹ́ wọ depression màá dá jókòó nínú ilé mi ti bá wù pẹ̀lú dátà mi màmá pé kí ni woman ṣe ẹ̀ṣẹ̀ woman yóò ju wípé ṣẹ́rí tó bá súnmọ́ ẹni tó ní ìgbéraga lè ní orí ọ̀fẹ́ láti lè gbéyàn dìde láti lè help ṣẹ́rí ìgbéraga àfojúdi àti kó máa wò pé eléyìí ò tó ẹ̀ ó máa ń jáyàn bọ̀ ó pé ọkọ ó fẹ́ ṣe 3-way call láti bá ọmọ bẹ́ẹ̀ ta sọ̀rọ̀ but due to àwa náà lè ṣe pé ẹni yìí sẹ́mi fẹ́ kọ́rọ̀ pé mi àti ẹ̀ pọ̀ ìyẹn ọkọ mi kò fẹ́ down láti bẹ́ni ẹ sọ̀rọ̀ wà wá understand ẹ̀ ó wá ti torí pé kò down kó sọ pé òun ò wà available torí pé kò ń wà láàrin ọ̀rọ̀ tẹ́ fẹ́ sọ ó wá no disrespect ẹ̀ nǹkan tó fight fún nìyẹn ó no disrespect òun ẹ lọ gbogbo àwọn show yẹn òun irú òun sọ pé yá how old are you ṣojú Farida lọ ni nǹkan ẹyọkọ tó fi jù lọ nípa oní change lọ́wọ́ ó wá mú woman yẹn ó fi sọ́wọ́ ó ṣe ṣòfin débi wípé màá wá dájú kò máa wá wo fọ́tò woman yẹn títí pé kí ni woman yẹn ṣe fún ó fojú woman yẹn rí nǹkan ó wá ti torí pé woman yẹn ní I will need phone and I will need change to start some little business ó wá expose gbogbo secret yẹn ó wá ṣe ṣòfin woman yẹn débi wípé ó wá fọ́kọ ní contract ó wá bring woman yẹn down níwájú ìyàwó tó fi woman yẹn jó mi ní parọ́ fún yín o tí bá ń wo fọ́tò woman yẹn omi máa ń jábọ́ lójú mi o pé má jẹ́ ká lọ síbi tí ẹnu wò tí ní kọ́rọ̀ ṣé ẹ rántí ìyàwó chicken feet náà ìyálé chicken feet ó ṣe kinní yẹn fún díẹ̀ o but nǹkan tí yẹn fi yàtọ̀ ní pé ìyẹn ti ní backup àwọn èèyàn tó tún ju títí ẹ̀ lọ lẹ́yìn àwọn yẹn ló bá wọn settle ọ̀rọ̀ yẹn behind closed door in the like of Ìyábọ̀ Òjó kò bá mú ọmọ sexy kò bá mú wálẹ̀ pátápátá kò rán yàn ó rẹ́dí àti bàtà èèyàn jẹ́ pé ṣe fẹ́ mo gbé ẹ dìde ìyẹn ló pè ní too much ego arrogance and too much proudness mo ń wádìí nǹkan tí woman yẹn ṣe fún tí ìyálé ẹnjìnà alágbo ṣe fún mo wádìí ẹ̀mí tí rè ó bá yẹ woman yẹn jẹ́ púpọ̀ ṣé wàá mọ̀ nǹkan tó wá ṣẹlẹ̀ mo jẹ́ ìdákan tó yẹ pé if I like you if I'm following you tí má rí nǹkan tó ṣe tí ò dá if I can't correct you I will just keep mute ṣé wàá rí gbogbo àwọn ọ̀sánmọ́gbé tó wà lẹ́yìn wọn yìí àwọn náà wọ́n máa clap wọ́n máa yẹ̀yẹ́ nìyẹn wọn kì í lè dánú ara wọn rò mo send voice note kan sí Amebo mo rí pé ẹ post ẹ àbúrò ọmọ sexy tó ń ta jíjẹ ní ìfẹ́ dárúkọ nǹkan tóun náà fojú ọmọbìnrin yẹn rí oní kúlíkúlí oní ṣínṣìn mo wá bọ́ sí ọ̀dọ̀ yẹn mo ní kí ló kún ẹ̀ ṣé wọn náà ti join fracasi kí ló ọmọbìnrin ṣe fún ẹ ara àwọn tó láìka ọmọbìnrin lè patronize ẹ̀ náà gbórí ara ẹ lò eléègbémi ṣe é pè but mi fẹ́ máa wo bọ́ọ̀sì mi kí n máa díẹ̀ mi kí n máa rí mo láti delete ẹ̀ mi ì dẹ̀ sọ̀rọ̀ mọ́ ṣùgbọ́n mo máa notice pé àwọn tó máa ń burú wà wọn lè gba nǹkan kékeré tó máa ń ṣe fẹ́yàn nísìn
ó wá dórí títí wọn nísìn ọmọ Ìkòròdú wá ń jáde ó ń ṣe rẹ́kọ̀dù gbogbo gbà gbogbo wọn wá ń jàporó ọmọ Ìkòròdú jọ nítorí Ọlọ́run bá mi yí sókè dáadáa bá mi ṣe rẹ́kọ̀dù yẹn kó pọ̀. ojú òní ti gbogbo ẹni tó dúró nídúró pé kí ìran Yorùbá bọ́ lóko ẹrú ojú òní ti gbogbo wa pátápátá ẹ bá wa ṣí ètò yes says lọ lọ́wọ́ says ó lọ lọ́wọ́ says ó lọ lọ́wọ́ ní Lady K African store ẹ wá ra tí mò ń tà ẹ wá ra aṣọ ẹ̀yin mọ́mì mi ẹ̀yin dáàdì mi ẹ wá rọṣẹ ẹṣẹ tẹ máa fi fọ orí fún àṣeyọrí ọdún tuntun la wà yìí you have to grab it you have to do what you have to grab it wọ́n bí ọlọ́wọ́ kájò má bà tèèyàn jẹ́ ni jẹ́ kí n ṣe special announcement ẹ̀yin tẹ bá expect call látọ̀dọ̀ mi tí ẹ rí call mi actually mi ò péyàn but àwọn kọ̀ọ̀kan ó máa expect call mi mo fẹ́ kẹ́ mọ̀ wípé fóònù mi fún mi problem gan ọ̀hún ti wọ ayé fóònù mi fóònù yìí ó ti pa fúnká bí ìsì tí lówó tí ń fi ra fóònù bẹ́ẹ̀ bá ní fóònù tẹ́ bá fún mi màá gbà ó because mo fẹ́ lè sọ pé ojoojúmọ́ ni mo dẹ̀ dá padà sí factory set ayé $1,000 bí $500 tí sì máa fi ra fóònù ò tí ì yọ báyìí business mi ò tí fẹsẹ̀ múlẹ̀ dáadáa bó ṣe ń gbìyànjú ni so bí ìdílé tí mo fẹ́ fi ra fóònù sí so gbogbo àmọ́ dá fóònù mi padà sí factory setting bí mi ìdá padà báyìí ó máa múná lọ ní gbàgádá nígbì kankan mọ́ lórí ẹ̀ so ẹ̀yin tẹ́ bá expect call àbí message lọ́dọ̀ mi ẹjọ́ torí Ọlọ́run fóònù mi fún mi ní problem ó fún mi ní headache gan ni tí kì í ṣe kékeré so ẹjọ́ ẹ̀yin tẹ́ bá expect call mi sí mi ò bá pè yín ẹjọ́ ẹ pè mí mi ti lose so many contacts again then our former WhatsApp ìyẹn ti bẹ̀rẹ̀ iṣẹ́ kọ́ ló ń ṣàánú ìyẹn bẹ̀rẹ̀ iṣẹ́ sí yìí gbogbo fóònù wa di pafuka so èyí tẹ́ bá expect mi ẹ jọ ẹ pè mí dẹ̀dẹ̀ èyí tẹ́ bá ní old WhatsApp number mi lọ́wọ́ ó ti ṣiṣẹ́ sí ẹ ti lè reach out sí mi látòrí WhatsApp lórí ẹ̀ tó bá dẹ̀ jẹ́ Canada number mi náà lẹ́ bá fẹ́ pè ẹ feel free ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi ojú òní tí yìí mi níwá ayé tí ọlá ayé náà mo fi mi ẹ pè mí ẹ wá rajà so bí yẹn ṣe jẹ́ nìyẹn so èyí táwọn ń sọ lọ ẹjọ́ torí Ọlọ́run kò ṣe dúró wò ilé ayé yìí ṣe rí oríṣiríṣi cases ni mo ti rí bí mo ṣe jọmọ kékeré mo dẹ̀ dúpẹ́ fọ́lọ́run wípé Ọlọ́run lò mí láti fi sort a lot of cases ó máa ya ibi gbọ́dọ̀ lẹ́nu but kì í ṣe irúṣẹ́ bẹ́ẹ̀ ni ọmọ wa máa fi buragado lórí social media nítorí iṣẹ́ tó lágbára ni ṣùgbọ́n mo fásitì sọ fún yín wípé ẹ̀yin tẹ́ bá ní àwọn challenges tẹ́ bá nídà tí lọ àwọn nǹkan spiritual items ẹ pè Lady K ìfẹ́ olúwa ẹ̀yẹ ṣàṣàwò kan tẹ̀ ńlá kọjá bóyá níbi iṣẹ́ ni bóyá lọ́dọ̀ àwọn èjìrẹ́ ni ẹ ti máa tọ́ pé lè jìrẹ́ bí ìfẹ́ fi gbogbo ẹnu pé àwọn èjìrẹ́ ìlú òyìnbó tó bá jẹ́ lọ́dọ̀ wọlé tí là kọjá ni ẹ jẹ́ ká mọ̀ àwọn nǹkan ìyọ́nú àdúrà tẹ́ máa lò wá yọ́nú sí yín Ọlọ́run ló dá dúdú ló dá pupa kí ló jẹ́ pájó òníran òyìnbó ẹ gbàgbé bó ṣe ṣẹlẹ̀ ó máa ràn wọ́n níwọ̀n bàgbà tẹ́ ẹ̀ fi bá titi wọn jẹ́ kó dáa fún yín tí ẹ̀ẹ́dẹ̀ ṣe lọ́nà tí ó tọ́ tí ò yẹ só di dandan ó máa ràn wọ́n dà àbọ́lọ́run kọ́ orúkọ Ọlọ́run òun la fi gbé àwọn ètò iṣẹ́ ìkalẹ̀ so Ọlọ́run ló dẹ̀ dá wọn ló dá wa so kò sí bóyìnbó yẹn ṣe lè sọ wípé òun ní ṣíṣì àti kúlíkúlí lórí tó wà láìtàlá ìhúhú lẹ máa ẹ bá jẹ́ lẹ́nu báyìí ní pàpàpàpà àdúrà gbà nìyẹn so ẹ̀yin tẹ́ bá láwọn challenges tẹ́ bá face either níbi iṣẹ́ ni níbi business yóò lọ déédéé ẹ contact Lady K African store ẹ wá lo àwọn spiritual items ẹ tẹ́ wá dán iṣẹ́ wò kẹ́ wá mọ̀ pé yes Jésù lọ́ba mo dẹ̀ fàsìkò ìdúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin mọ́ bìbí ẹ jọ mí lójú gan tẹ́ tún fún mi láwọn customer ẹlòmíà pé ẹlú ẹjọ ṣé Lady K nìyẹn jọ̀wọ́ fún mi ní nọ́mbà yín ni o ẹjọ o mo ní ìdáwọ́ iṣẹ́ báyìí gbogbo yín tẹ́ connect àwọn èèyàn mọ́ mi àdúrà yẹn á túbọ̀ máa gbà sí ẹ túbọ̀ máa rí gbígbàdúrà ní agbára Ọlọ́run so èyí tẹ́ nídìí àwọn nǹkan àdúrà tẹ́ lè lò àdúrà ló gbà agbára kọ ẹlòmíì ìgbà tó yẹ kó sá eré kó dira kò sá eré ìgbà tó bá wá sá eré yẹn sí eré tó yẹ kó sá fún 10 minutes á wá padà sá fún 30 minutes á padà sá fún 30 minutes tí ò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀ ṣẹ́rí bíbélì gan sọ ó ní búburú ní gbogbo ọjọ́ that is why I love Bible gbogbo ohun tó wà nínú ẹ̀ báyìí
ìtọ́ni ìṣíníníyè ló kúnnú bíbélì. Ó ní búburú ni gbogbo ọjọ́, nítorí náà ká máa fi àdúrà rẹ̀ gbà padà. Báwo àti torí ipò tí ń lo ṣẹ́kù wá lòdì la ẹnu ẹ̀ yìí kó fi gbàdúrà. Ṣẹ́rí ẹnu tẹ́lẹ̀dùmarè fún wa àṣẹ ni. Àìmọ́lò wa òun ló jẹ́ kẹ́lòmí máa wá pásítọ̀ máa wá wòlíì kiri. Mo máa sọ fẹ́ lòmí gbé àtàwọn wá pè mí tí mo fẹ̀mí ìrìnàjò ẹ̀mà ìmáyé ìwé ìbàyẹ̀ yìí fọ́nra yìí wòlíì nìyẹn nígbà tí wá wòlíì kiri. Ẹ kàn jẹ́ kí n ràn yín lọ́wọ́ ká fi ṣe wípé àtùpà kì í ríran rí ìdí ara ẹ lọ ṣèkọ́ bẹ́ẹ̀ lọ ṣèkọ́ báyìí. Wọ́n dẹ̀ ṣe wọ́n dẹ̀ rí ìyanu Ọlọ́run. That is why a lot of people mi ní sọ pé wọ́n nífẹ̀ẹ́ mi but I know they love me because mi ò ní tìtorí owó tí mo fẹ́ gbà kí n parọ́ fún yàn, èmi ní ìpayà. So gbogbo ẹ̀yin mọ́mí ẹ̀yin dáàdì ká má rojọ́ jù ká má pẹ́ lórí ẹ̀jù. Tí ẹ bá ní ìdáwọ́ ọkọ̀ ìlú àdúrà ẹ contact Lady K Ìfẹ́ Olúwa, the baby of Odùduwà nation. Àdúrà èmi àti yàgbà lórúkọ Jésù àrígbàgbà ti àdúrà. Ẹ̀yin tí ẹ bá ní ìdáwọ́ ọkọ̀ ìyọnu lọ́pọ̀lọpọ̀ àbí nǹkan stroke ẹ pè Lady K Ìfẹ́ Olúwa, àdúrà wa gbà. Ẹ̀yin tí ẹ bá rí ìjákulẹ̀ lẹ́nu iṣẹ́ tọkọ bá dédé ètì yìí, ẹ̀yin wọ́kọ̀wọ́kọ̀ ẹ̀rọ́kọ̀ ẹ wáyàwó títí ẹ̀rí yàwó ẹ wá lọ àwọn nǹkan àdúrà wá bò yìí bí èèrà ṣúgà ẹ tún fakọ sí báyìí lẹ máa fi sẹ̀lẹ̀ tẹ̀lé tẹ máa bá lọ tó dẹ̀ máa jẹ́ni tó máa bá yín dọjọ́ ogbó. Àdúrà gbogbo wa gbà lórúkọ Jésù àdíṣàṣetì bó ṣe jẹ́ nìyẹn. Ire o, ẹ subscribe o, kẹ́ bá wa like. Ẹ bá dẹ̀ gbàgbé àwọn African food wa ká tó máa lọ, àwọn body cream gbogbo ẹ̀yin tẹ́ bá ní dark knuckle ẹ pé náà kò tẹ̀mí gan ti clear. Èmi ò dẹ̀ ní time àti para lójoojúmọ́. I don't even know what happened. Bí ìmọ̀ why tẹ́lẹ̀tẹ́lẹ̀ máa para láàárọ̀ máa para lálẹ́ ní ìsìn tí bá ti lè rẹ̀ báyìí mo ti jáṣọ́ mi sọ́rùn. Ìgbà wo lọ bí òrèrè but gbogbo ẹ̀yin tẹ́ bá ní dark knuckle ẹ̀wọ̀n kan tẹ́ lè lò sí dark knuckle yìí yẹn tó máa fi ṣe kiri tó máa fi disappear. Gbogbo ẹ̀yin tẹ́ bá ní dark spots lójú àwọn kan tẹ́ lè lò sí tí gbogbo dark spots yẹn máa fi lọ. Ó wà ní bàyàtà àwọn body cream àwọn hair cream lóríṣiríṣi ó wà ní Lady K African store. Àdúrà gbogbo wa gbà lórúkọ Jésù mi ní wáyé tí ẹ bá wa share ẹ bá wa like ètò ó dàbọ̀.